Thank you.
Báwo lẹ́yìn lọ́wọ́ ṣùgbọ́n mo jẹ mẹ́kẹ̀? Ló bá ti sọ̀tẹ̀ ìbọn ní yàrá nígbà fún. Tí yàrá nígbà mẹ́rin ní oṣù mẹ́tẹ̀lẹ́. Lọ́wọ́ ṣe yẹ. Bàbá dàgbà tó burú jù lọ. Bàbá tí wọ́n jẹ́ lọ́sàn-án ní gbogbo ẹ̀yẹ. Àwọn ìjọba àtàwọn àwọn àtàwọn ilé ìfẹ́. Wọ́n máa tẹ ilé owó ṣùgbọ́n wọ́n jẹ fẹ́ẹ́rì ẹ̀rọ. Ló bá ti sọ̀tẹ̀ ìbọn ní yàrá nígbà fún. Tí yàrá nígbà mẹ́rin ní oṣù mẹ́tẹ̀lẹ́. Àṣàlọ́ bá sọ ìròyìn máa ní kórẹ́dùwà, àwáyà, ìwéjúwà, ìwéjúwà. Lọ́dọ̀ ìgbà àwọn ìjábá mẹ́rin ìwà láti rí wẹ̀rẹ̀ wálé tó ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀. Ọmọ mi bẹ̀rẹ̀ wọ̀lú lẹ́gbọ́n àtẹ̀rù kórẹ́dùwà, àwáyà, ìwéwà, ìwéjúwà. Lọ́dọ̀ ìgbà àwọn ìjábá mẹ́rin ìwà láti rí wẹ̀rẹ̀ wálé tó ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀. Ìrọ̀ nípa lówó tẹ́rí láti ní wèrè. Ẹ̀kọ́ mi jẹ́ wèrè tẹ́rí ìtẹ́bíìtì ìdí. Yorùbá ní wèrè láyé wọn kọ̀ọ̀kan bá rẹ̀ jẹ́. Gbogbo ìgbé ọmọ kọjá lẹ́yìn ìwà láti ní wèrè ẹ̀jẹ̀ tó kọ̀ lẹ́gbẹ̀jẹ̀. Àṣà tó bá sáyé dùn ní bàbá sọ wípé wọn mọ̀ sára ayé ló ti bà wọ́n rí. Èèyàn tí ẹ̀ka fi wòlé ọgbọ́n bíi ti ọ̀gbọ́n. Ọ̀rọ̀ tágẹ́ bẹ́ẹ̀ òwò bẹ́ẹ̀ òun ògùn bìjì. Bó ṣe ṣe bẹ́ẹ̀ tí ìjà láyé gbẹ̀gbọ̀n ìrìn ọ̀dọ́. Ọmọ mi ni wọ́n fi ọjọ́ fàánù òfin tuntun. Ọkùn bẹ́ẹ̀ ni ó wà láàzì. Ó dẹ̀ lórí ìlú jù. Ó wà lórí gbogbo pátọ́ọ̀tì pátápátá. Ètí ìjáde lórí sídìí àti ọdún tó wáyé. Ṣùgbọ́n ti jáde báyìí lórí gbogbo pátọ́ọ̀tì tí wọ́n ti bá wọn kọ́ni lọ́wọ́. Ó ti fẹ́ fi ẹgbẹ́ wọlé wọn á bẹ̀. Wọ́n bá sọ wípé sára ayẹyẹ ti bà wọ́n rí. Òye tí ìjà gbogbo ìgbà bá bí ti ọ̀gbìn. Ọ̀rọ̀ tágẹ́ wọn náà ó bẹ̀rẹ̀ òun ògùn nìjí. Bó ṣe ṣe bẹ́ẹ̀ ti dà láyé gbẹ̀gbọ̀n ìgbà náà.